Ẹ̀kọ́ wa tòní ni ẹ̀kọ́ ayárabíàṣá tí a tún ń pè ní kọ̀m̀pútà. Nínú ẹ̀kọ́ náà a ó rí àwọn ẹ̀yà ayárabíàṣá, bí tí àwọn ẹ̀yà yẹn ṣe ń ṣiṣẹ́, bí tí gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ pọ̀, tí a fi ń ṣe ìṣirò àbí tí a fi ń gbé àwọn nǹkan tí a fẹ́ lò jáde nínú kọ̀m̀pútà. Tí a bá wo àwòrán yìí báyìí, a ó rí pé ayárabíàṣá ní ẹ̀yà mẹ́rin. Ẹ̀yà àkọ́kọ́ ni ìbòjú, ẹ̀yà ìkejì ni àpótí ìṣe, òun ló wà níbí, ìbòjú ló wà níbí yìí. Ẹ̀yà kẹta ni ìtẹ̀wé, ẹ̀yà kẹrin sì ni asín. Kí ló wà nínú àwọn ẹ̀yà kọ̀ọ̀kan? Báwo làwọn ẹ̀yà kọ̀ọ̀kan ṣe ń ṣiṣẹ́ gbà? Báwo la ṣe so gbogbo wọn pọ̀? A máa bá ètò lọ. Tí ẹ bá wo gbogbo àwọn ẹ̀rọ tí à ń lò lónìí, àwọn ẹ̀rọ bíi fóònù ayára àbí bẹ́ẹ̀, àwọn ẹ̀rọ míì tí kò tẹ̀ tún ṣe ẹ̀rọ kọ̀m̀pútà tó jẹ́ ẹ̀rọ àwọn máṣíìnì tá fi ń fọṣọ. Gbogbo àwọn ẹ̀rọ yẹn títí mọ́ inú àwọn mọ́tò tí ẹ ń tù, ẹ rí pé kọ̀m̀pútà la fi ń ṣe gbogbo ẹ̀. Àwọn kọ̀m̀pútà yìí gbogbo àwọn ẹ̀rọ yìí gbogbo bákan náà ni wọ́n ṣe ń ṣiṣẹ́ gbà. Báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ gbà? Ẹ máa bá wa ká lọ. Àwọn ẹ̀yà ní ẹ̀yà àkọ́kọ́ tí a kọ́kọ́ rí ni ẹ̀yà ìbòjú. Ìbòjú ni bẹ́ẹ̀ ṣe rí tí a bá fẹ́ gbé kankan jáde nínú kọ̀m̀pútà, eré ìbòjú la máa rí. Àwọn ìbòjú pé oríṣi, àwọn kékeré wà, àwọn ńlá wà. Ìdíwọ̀n ni àtàǹpàkò àbí inch. A lè rí alátàǹpàkò 14, 17, 16, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilé tí sì ń ṣi wọn jáde ni àwọn ilé Sharp, Sony, pẹ̀lú àwọn míì, àwọn ilé iṣẹ́ tó ń rọ àwọn ẹ̀rọ ìtanná jáde ni wọ́n ń yọ àwọn ẹ̀rọ ìbòjú yìí jáde. Ṣé ẹ rí pé a bá tẹ̀ fẹ́ tẹ̀ nǹkan sínú kọ̀m̀pútà, ó yẹ kí a gbé jáde lórí nǹkan tí a rí kà, eré ìbòjú láti máa rí kà. Ẹ̀rọ ìtẹ̀wé ni ẹ̀rọ kejì. Ìtẹ̀wé ni ìtẹ̀wé bí a ṣe ń pè òun mọ́ fún wa láǹfààní láti tẹ àwọn nǹkan tí a fẹ́ kó wọlé sínú ẹ̀rọ kọ̀m̀pútà, ibẹ̀ láti máa tẹ̀ wọ́n. Àwọn ẹ̀rọ yẹn sì pé méjì. Èyí táwọn Gẹ̀ẹ́sì ń lò ní QWERTY, èyí tí àwọn Faransé ń lò ní AZERTY. Àmọ́ fún àwọn èdè adúláwọ̀, ẹ̀rọ HWA tí àwa gbé jáde ni a máa lò. Ẹ̀rọ yìí ó sì lè kọ bí èdè 2,000 èdè adúláwọ̀. Yorùbá lẹ fẹ́ kọ ni o, Haúsá lẹ fẹ́ kọ ni o, èdè Ìgbò ni o. Ẹ̀rọ yìí ló fún yín láǹfààní láti kọ àwọn èdè wọ̀nyẹn. Ẹ̀rọ kẹta ni àpótí ìṣe. Inú àpótí ìṣe ni agbára ayárabíàṣá wà. Àwọn kí ló wà nínú àpótí ìṣe náà? Nǹkan pọ̀ nínú ẹ̀. A máa kọ́ wọn, a máa wo bí tí a máa yànnàná bí tí gbogbo àwọn ẹ̀rọ kéékèèké tó wà nínú àpótí ìṣe ṣe ń ṣiṣẹ́.
ẹ̀rọ àkọ́kọ́ tá kọ́kọ́ rí ni amúnáwá. Àwa náà mọ̀ pé tí iná ò bá sí nínú kọ̀ǹpútà ò lè ṣe iṣẹ́. Amúnáwá ẹ̀ òun ní máa lọ mú iná gbogbogbò tí ẹ bá kí òkú yín sí orí ihò iná yín, ibẹ̀ yẹn lẹ́ti múnáwá sínú kọ̀ǹpútà yín. Ẹ̀rọ amúnáwá yìí òun náà sì tún ní nǹkan míì tí ń ṣe bíi kó dí agbára iná kù, nítorí pé àwọn ẹ̀rọ kéékèèké tó wà nínú àpótí ìṣe agbára wọn ò pọ̀. Amúnáwá yìí ló dí agbára iná gbogbogbò kù kí àwọn ẹ̀rọ yẹn lè ṣiṣẹ́. Agbára tí a mú wá ní iná gbogbogbò ní 220 fọ́ọ̀tì. Amúnáwá yìí lè dí agbára ẹ̀ kù dé fọ́ọ̀tì 5 àbí 12. Ẹ̀yà kejì tí ó rí nínú àpótí ìṣe náà ni processor. Là ń pè ní ẹ̀rọ ìṣe. Òun ní ṣe gbogbo iṣẹ́ tí kọ̀ǹpútà ń ṣe. Iṣẹ́ ìṣirò, iṣẹ́ ká máa to ètò, gbogbo iṣẹ́ yẹn ni ẹ̀rọ ìṣe ń ṣe. Tí a bá fẹ́ fi ẹ̀rọ ìṣe fi wé ẹ̀yà èèyàn, á sọ wípé ẹ̀rọ ìṣe jẹ́ ọkàn fún kọ̀ǹpútà bí tí ọkàn ti jẹ́ fún èèyàn. Iṣẹ́ yìí náà mọ̀ pé tí ọkàn bá dúró kò sí nǹkan kan mọ́ nìyẹn. Tí ẹ̀rọ ìṣe ò bá ń ṣiṣẹ́ nínú kọ̀ǹpútà ò lè sí. Nínú ẹ̀rọ ìṣe á tún rí àwọn ẹ̀yà kéékèèké tí ń ṣe ìṣirò, tí ń mú ṣe ìṣirò gbogbo tí à ń ṣe. Àwọn ẹ̀yà wọ̀nyí ni ẹ̀yà ẹ̀rọ àfikún. Tí a bá mú nọ́mbà méjì tí a bá fẹ́ fi kúnra wọn, ẹ̀yà yìí báyìí ni ẹ̀rọ ìṣe ó pè. Bẹ́ẹ̀ náà sì tún ní ẹ̀rọ ìyọkù, ẹ̀yà ìlọ́po, ẹ̀yà ìdá. Ṣé wá rí pé gbogbo ohun tó já mọ́ ìṣirò inú ẹ̀rọ ìṣe yìí ni ó wà, tí òun náà sì ní àwọn ẹ̀yà tí ń ṣe. Gbogbo àwọn ẹ̀rọ wọ̀nyí, àwọn iléeṣẹ́ tí wọ́n ń gbé wọn jáde náà ni àwọn iléeṣẹ́ Intel, IBM, AMD. Àmọ́ Intel ni ó wà níwájú. Tí ẹ bá fẹ́ ra ayárabíàṣá tó pójú owó, tí ẹ bá ra Intel, ló dá yín lójú pé ẹ̀rọ kọ̀ǹpútà yín ló máa ṣiṣẹ́ bí ẹ ṣe ń wá. Èyí ni ò jẹ́ pé àwọn èyí tó kù pọ́pọ́ àwọn ò ṣiṣẹ́ o, àmọ́ èyí tí ó jẹ́ tó wà níwájú fún àwọn ẹ̀rọ ìṣe nìyẹn. Ṣé sì wá rí ayárabíàṣá kò rí ṣe èèyàn. Ohun tí a máa ń sọ fún àwọn ọmọ nìyẹn pé ayárabíàṣá, ohun tí èèyàn bá kó sínú ayárabíàṣá náà ni ló ṣe. Àwa lákò ètò tí àwọn sórí ayárabíàṣá. Ayárabíàṣá náà wá pé ẹ̀rọ ìṣe tí a fi ṣe gbogbo ìṣirò tí a ṣe sọ níwájú. Àmọ́ ẹ̀rọ ìṣe máa ń lo aago fífi ètò sí iṣẹ́ tí ń ṣe. Aago yẹn ni máa ń fún wa ní agbára kọ̀ǹpútà. Agbára ìṣe yẹn ni à ń pè ní agbóhùnsáfẹ́fẹ́. Agbóhùnsáfẹ́fẹ́ yìí ó lè lọ bí
gigahertz mẹ́rin àbí mẹ́jọ àbí jù bẹ́ẹ̀ lọ. Nítorí ẹ̀ ní tí ẹ bá fẹ́ ra kọ̀ǹpútà yín ẹ rí dájú pé ohun tẹ́ fẹ́ fi ṣe kọ̀ǹpútà tí ẹ rà ó lágbára láti ṣe. Àwọn nǹkan méjì tí máa ń jẹ́ kí wọ́n mọ agbára kọ̀ǹpútà ni agbára agbóhùnsáfẹ́fẹ́ àti ẹ̀rọ ìrántí tí a rí níwájú. Náà ni ẹ̀rọ ìrántí. Ẹ̀rọ ìrántí ó dàbí tábìlì ni fún ẹ̀rọ ìṣe. Tí ẹ̀rọ ìṣe bá fẹ́ ṣe ìṣirò ló kọ́kọ́ gbé sórí ẹ̀rọ ìrántí. Inú ẹ̀rọ ìrántí ni yóò lọ mú àwọn ohun tó fẹ́ lò, àwọn èlò tó fẹ́ lò tó fẹ́ fi ṣe ìṣirò ẹ̀. Tó bá sì parí ìṣirò ẹ̀, eré ẹ̀rọ ìrántí yìí ni ó gbé sí. Ẹ̀rọ ìrántí yìí a tún máa ń pè ní RAM, Random Access Memory. Èyí túmọ̀ sí pé ẹ̀rọ tí èèyàn lè kọ pẹ̀lú èyí tí èèyàn lè kà ni. A lè kọ nǹkan tó wà sórí ẹ̀, a sì tún lè kà á. Bí àpẹẹrẹ kí nǹkan tí a ń sọ kó fi yé yín. Tí ẹ̀rọ ìṣe bá fẹ́ ṣe ìṣirò, kí a mú ní pé a fẹ́ ṣírò nọ́mbà méjì fi kún nọ́mbà mẹ́ta. Báwo la ṣe ṣe gbà? Pẹ̀lú ẹ̀rọ ìtẹ̀wé á tẹ méjì tá a bá tẹ̀ yẹn kọ̀ǹpútà ó lọ gbé sínú ẹ̀rọ ìrántí. Á tẹ mẹ́ta, kọ̀ǹpútà ó lọ gbé sínú ẹ̀rọ ìrántí. Ló wá pe processor pé kó wá fi méjì fi kún mẹ́ta tí ń jẹ́ 5. Ẹ̀rọ ìṣe ni ó lọ mú méjì ní ohun mẹ́ta. Tó bá ti ṣe ìṣirò yẹn ló tó wá gbé padà sínú ẹ̀rọ ìrántí. Bí tí gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ pọ̀ nìyẹn. Ẹ wá rí pé bí ta ṣe sọ síwájú pé tí ẹ bá fẹ́ ra ayárabíàṣá, ẹ wo agbára agbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú agbára ẹ̀rọ ìrántí. Ẹ̀rọ ìrántí ló mọ fún ayárabíàṣá ní àǹfààní láti ráyè fi kó àwọn nǹkan tó fẹ́ lò sí inú ẹ̀. Agbára ẹ̀rọ ìrántí ó máa ń jẹ́ gigabyte mẹ́jọ, mẹ́rìndínlógún pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ṣe sọ síwájú, ẹ bá fẹ́ ra kọ̀ǹpútà yín àbí tí ẹ bá fẹ́ ra ayárabíàṣá yín, ẹ wo agbára ẹ̀rọ ìrántí pẹ̀lú agbára agbóhùnsáfẹ́fẹ́ aago. Àwọn kan méjì táwọn fi mọ̀ tí kọ̀ǹpútà bá lágbára àbí tí kò bá ní agbára nìyẹn. Bí ẹ ṣe mọ̀ lónìí, kò sí ibi tí a lo kọ̀ǹpútà la fi ṣe gbogbo nǹkan lónìí. Nítorí ayárabíàṣá oríṣiríṣi ló wà. Ó kúrò lérí tí ẹ̀ ń lò nílé dé èyí tí wọ́n ń lò nínú àwọn iléeṣẹ́ ńláńlá. Àwọn agbára tí a fẹ́ lò, àwọn kan tí ń fún wa ní agbára náà ni agbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ẹ̀rọ ìrántí. Ẹ̀rọ ìrántí kejì tún wà. Òun là ń pè ní ẹ̀rọ ìrántí ROM. ROM yìí ìtumọ̀ ẹ̀ ní read only memory. Ẹ̀rọ ìrántí tí a lè kà ní, àmọ́ èèyàn ò lè kọ̀wé, a lè kọ nǹkan kan sórí ẹ̀. Kò dàbí èyí tá a rí níwájú.
ta ni máa ń lo ẹ̀rọ ìrántí yìí? Kọ̀ǹpútà yín ni máa ń lò. Tí ẹ bá tan ayárabíàṣá, ètò tó wà nínú ẹ̀rọ ìrántí ROM ni ó bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. Òun ni ó wò tí ayárabíàṣá yín ó ti ṣetán láti ṣe iṣẹ́ tí ẹ fẹ́ bẹ̀ẹ́. Tí ẹ̀rọ ìrántí yín tó bá parí ètò tiẹ̀ ni yóò wá pe ètò tí a ń pè ní Windows àbí Android. Pẹ̀lú Android lẹ́yìn lè ṣiṣẹ́, àmọ́ ẹ lè ṣiṣẹ́ pẹ̀lú ètò tó wà nínú ROM. Àwọn ilé-iṣẹ́ tí ń rọ kọ̀ǹpútà àwọn náà máa ń kó ètò yìí sórí ROM fi jẹ́ kí ẹ̀rọ wọn kó ní àǹfààní láti ṣe gbogbo iṣẹ́ tí ẹ bá fẹ́ bẹ̀ẹ́. Ṣé wá rí pé ẹ̀yà pọ̀? A rí àwọn ẹ̀yà ayárabíàṣá. Nínú ẹ̀yà ayárabíàṣá a rí àpótí ìṣe. Inú àpótí ìṣe a tún rí àwọn ẹ̀yà míì. Nínú àpótí ìṣe yìí, gbogbo àwọn ẹ̀yà tí a sọ̀rọ̀ wọn a máa ń so wọ́n pọ̀ pẹ̀lú wáyà ìtanná. Wáyà ìtanná pé oríṣi. Wáyà ìtanná tí a ń pè ní dátà. Inú wáyà yìí ni àwọn dátà, àwọn ìró, àwọn ọ̀rọ̀ máa ń gbà tí ẹ̀rọ ìmúṣe máa fi wọ́n ṣiṣẹ́. Àmọ́ a tún ní wáyà ìtanná òpópónà. Wáyà ìtanná òpópónà ni ẹ̀rọ ìmúṣe máa fi mọ ibi tí ẹ̀rọ kó àwọn dátà sí. A sọ pé a bá tẹ nọ́mbà méjì, a bá tẹ nọ́mbà mẹ́ta, ẹ bá tẹ̀ wọ́n, ó wà nínú ẹ̀rọ ìrántí ní àdírẹ́sì kan. Inú wáyà òpópónà yìí ni àwọn àdírẹ́sì yìí máa ń gbà tí ẹ̀rọ ìmúṣe máa fi mú lò. Wáyà ìtanná ìpàṣẹ ni tí ẹ bá ń wá kí ẹ̀rọ ìmúṣe ṣe, inú wáyà yìí lẹ́gbẹ̀gbà. Inú bí àpẹẹrẹ èyí tí a sọ lókè, nígbà bẹ́ẹ̀ fi méjì fi kún mẹ́ta, ẹ̀ ń pàṣẹ fún ẹ̀rọ ìṣe. Inú wáyà ìtanná ni àṣẹ yẹn yóò gbà ni ẹ̀rọ ìmúṣe fi ṣe ohun tó fẹ́ ṣe. Bí ta ṣe ń so wọ́n pọ̀ ni, ta ṣe so gbogbo àwọn ẹ̀yà tí a sọ̀rọ̀ wọn, bí ta ṣe so wọ́n pọ̀ ni. Gbogbo ẹ̀dá tí a bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rọ ìrántí, tí ẹ̀rọ ìṣe bá ń lo ẹ̀rọ ìrántí fi ṣe iṣẹ́ rẹ̀, tó bá ṣe tán tí kọ̀ǹpútà yín bá dúró, gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ gbogbo ẹ̀ ni ó lọ sí yín. Nítorí pé inú ẹ̀rọ ìṣe àìkó kan pamọ́ sínú ẹ̀, tábìlì ló jẹ́ fún ẹ̀rọ ìṣe. Ẹ̀rọ ìṣe máa lọ mú àwọn nǹkan tó fẹ́ lò fi ṣe ìṣirò tó fẹ́ ṣe ni. Àmọ́ tí ẹ bá ń lo kọ̀ǹpútà, àwo líle la máa ń lò fi kó gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe pamọ́. Àwo líle ni ẹ̀rọ ìrántí tí agbára rẹ̀ tó lọ sókè. Tí ẹ bá sì pa ayárabíàṣá yín, gbogbo nǹkan tẹ́ kó sínú ẹ ò ní pàdánù ẹ̀. Agbára àwọn àwo líle bí a ṣe sọ, agbára ti àwo líle ó pọ̀ ju ti ẹ̀rọ ìrántí lọ. Ẹ lè rí bí fún àwọn àwo líle, a lè rí 500
gigabyte àbí bẹ́ẹ̀ ẹgbẹ̀rún kan gigabyte, ṣe ń pé agbára náà ó ti ju ti ẹ̀rọ ìrántí lọ gan-an. Bí a ṣe sọ, ẹ lè kó nǹkan pamọ́ sínú ẹ̀rọ ìrántí, àmọ́ nínú àwo líle ni ẹ kó gbogbo àwọn nǹkan tí iṣẹ́ tẹ́ bá ṣe pamọ́ sí. Nítorí ẹni tẹ́ bá ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà, ẹ má gbàgbé láti máa kó àwọn iṣẹ́ tẹ́ bá ṣe sórí àwo líle. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, tí iná bá lọ àbí tí kọ̀ǹpútà bá dúró, àwọn iṣẹ́ yín ẹ̀ tó rí wọn mọ́. A tún ní àwọn ẹ̀rọ agbègbè míì. Àwọn ẹ̀rọ tí a sọ̀rọ̀ wọn títí dìsí ni àwọn ẹ̀rọ tó wà nínú àpótí ìṣe pẹ̀lú ìtẹ̀wé àti ìbojú, àwọn wà ní ìta. Àwọn ẹ̀rọ agbègbè míì tún wà tí a ń lò pẹ̀lú kọ̀ǹpútà. A sọ̀rọ̀ nípa kọ́kọ́rọ́ USB. Mo ká ní pé ẹ̀bí po mọ kọ́kọ́rọ́ tí a ń sọ̀rọ̀ wọn yìí. Tí ẹ bá lo kọ̀ǹpútà tí ẹ sì fẹ́ gbé nǹkan tí ẹ ṣe pamọ́ sórí ẹ̀rọ, ẹ lo ẹ̀rọ kọ́kọ́rọ́ USB. Kọ́kọ́rọ́ USB òun náà ó dàbí àwo líle ni, àmọ́ èyí báyìí ẹ lè máa gbé ká. Àwo líle òun wà ní síso mọ́ àpótí ìṣe, àmọ́ kọ́kọ́rọ́ USB ẹ lè gbé ká. Agbára kọ́kọ́rọ́ yìí ni gigabyte 4, 8, 16, 32. Bí ẹ bá ṣe fẹ́ sí agbára tí ẹ bá wá, bẹ́ẹ̀ lẹ ṣe ra kọ́kọ́rọ́ USB yìí sí. Ṣé wá rí pé tí ẹ bá fẹ́ kó nǹkan pamọ́ sórí ẹ̀, ẹ lè lo kọ́kọ́rọ́ USB tí ẹ lè máa gbé ká, àbí ẹ lo àwo líle tí ó so mọ́ kọ̀ǹpútà yìí. Bẹ́ẹ̀ a tún ní CD àti DVD. Gbogbo àwọn nǹkan yìí ká fi kó iṣẹ́ tí a bá ṣe lórí kọ̀ǹpútà, ká fi kó wọn pamọ́ kí a má bàa pàdánù wọn. Bí ẹ ṣe mọ̀, kọ́kọ́rọ́ USB là ń sábà lò lóde òní. DVD pẹ̀lú CD àwọn tí ń kásẹ̀ lẹ̀, agbára tí wọn ò pọ̀ bí àwọn ẹ̀rọ tí wàá sọ̀rọ̀ wọn síwájú. Bí fún àwọn ẹni tó ti ń lo kọ̀ǹpútà, wọ́n mọ̀ ní pé tí a bá fẹ́ lo kọ́kọ́rọ́ USB, inú ihò USB là kì í bọ̀. Èyí túmọ̀ sí pé tí ẹ bá fẹ́ lo ẹ̀rọ tí ń lo ihò USB, ẹ láti lè mọ̀ dájú pé ẹ ní ihò USB tó lélẹ̀ kí ẹ bá lè kí sínú ihò yìí. Ihò yìí báyìí kò ṣe kọ́kọ́rọ́ USB nìkan là ń kí bọnú ẹ̀. Àwọn ẹ̀rọ ìtẹ̀wéjáde náà ihò yìí là ni wọ́n ń lò. Àwọn ẹ̀rọ agbègbè pọ̀ tí ń lo ihò yìí báyìí. Ẹ̀yà kẹrin kọ̀ǹpútà ni àsìn. A bá fẹ́ ṣe iṣẹ́ lórí kọ̀ǹpútà, a lè ṣiṣẹ́ pẹ̀lú báírò. Àsìn yìí la máa ń lò la máa fi ń ṣiṣẹ́ lórí ìbòjú, tí a sì máa fi ń kó nǹkan wọnú inú àpótí ìṣe. Ẹ̀rọ agbègbè
Òmíì ni ẹ̀rọ ìtẹ̀wé títẹ̀jáde. Àwọn tí ń ṣiṣẹ́ lórí kọ̀mpútà wọ́n mọ ẹ̀rọ yìí. Òótọ́ nínú tá bá ṣiṣẹ́ a lè kó a lè fi gbogbo iṣẹ́ tá bá ṣe a lè filẹ̀ sínú kọ̀mpútà. Nígbà míì a fẹ́ tẹ àwọn àwòrán tí a ṣiṣẹ́ lórí ẹ̀ lórí kọ̀mpútà. A tẹ̀ jáde, a bá fẹ́ tẹ̀ jáde a lo ẹ̀rọ yìí báyìí. Ẹ̀rọ míì tún wà tí a ń pè ní olùka DVD. Bí a ṣe sọ a tún lo DVD bí aláràmọ́. Ó wà lórí àwọn kọ̀mpútà àmọ́ kò àwọn kọ̀mpútà tí a ti lò sẹ́yìn wá. Orí ẹ̀ la máa rí àwọn DVD yìí. A sọ̀rọ̀ àwọn ihò USB. A tún ní àwọn ihò míì. Ihò gbọ̀gbà tó wà níbí. Àwọn okùn tí a sì ń lò fi kí àwọn agbègbè ayárabíàṣá sí inú rẹ̀ ni. Ihò yìí a ti lò sẹ́yìn wá lọ. Eré àwọn kọ̀mpútà díẹ̀díẹ̀ kan lẹ́ẹ̀ máa rí wọn àmọ́ a tún sábà lò wọ́n mọ́. A sì tún ní ihò tẹ̀léǹtẹ̀lé. Ihò tẹ̀léǹtẹ̀lé ni. A ti lo àwọn ihò yìí pàápàá sẹ́yìn. Nítorí ẹ̀yin tẹ́ bá rí àwọn kọ̀mpútà tí a lò lónìí ẹ máa rí pé ihò USB gan ni wọ́n ń pọ̀ lórí wọn. Àwọn yìí báyìí àtúrí wọn bí aláràmọ́ àmọ́ ó tún wà lórí àwọn ayárabíàṣá míì. Ó sì tún ní àwọn nǹkan tí ń ṣe lórí àwọn kọ̀mpútà míì. Àmọ́ èyí tí kọ̀mpútà tí a ń lò tó jẹ́ kọ̀mpútà tí gbogbo èèyàn ń lò a ò ní rí àwọn ihò yìí mọ́. Àwọn ẹ̀rọ agbègbè míì tá tún lè lò pẹ̀lú àpótí ìṣe pẹ̀lú kọ̀mpútà ní scanning. Scanning a máa ń lo mọ́ wà lọ́tọ̀ tẹ́lẹ̀ rí ni àmọ́ pẹ̀lú ẹ̀rọ ìtẹ̀wé títẹ̀jáde ni à ń kó gbogbo ẹ̀ pọ̀ mọ́ nísìnyí. A tẹ̀wé jáde, a tẹ àwòrán jáde pẹ̀lú àwọn ẹ̀rọ ìtẹ̀wé jáde. Bẹ́ẹ̀ ṣe wá rí gbogbo àwọn ẹ̀yà tó ṣe pàtàkì náà láti rí ní òkè. Àwọn ẹ̀yà wo ni àwọn ẹ̀rọ ìṣe tó jẹ́ pàtàkì tó jẹ́ ọ̀kan fún ayárabíàṣá. A sì ní ẹ̀rọ ìrántí tí ẹ̀rọ ìṣe ń lò bí tábìlì tí fi ń ṣiṣẹ́. A sì wá ní àwo líle tó wà bí àpótí tá máa kó nǹkan tí a bá ṣe iṣẹ́ tá bá ṣe tá máa kó pamọ́ sí. A sì tún wá rí àwọn ẹ̀rọ agbègbè tí a ń lò pọ̀ mọ́ ayárabíàṣá tó sì ń fún wa ní àǹfààní láti ṣe àwọn iṣẹ́ tí a fẹ́ ṣe. Ṣé wá rí pé kò ṣe kankan tí a lè bí tó ti ń ṣiṣẹ́ kò lè yé wa.
tí ẹ bá sì ti mọ̀ bí tí ayárabíàṣá ṣe ń ṣiṣẹ́, ẹ ó rí pé àwọn ẹ̀rọ tí ẹ ń lò lónìí, ẹ bá wò dáadáa, ẹ rí pé bákan náà ni wọ́n ṣe ń ṣiṣẹ́ gbà. Èyí tẹ́ ń lò nílé ni o, èyí tẹ́ ń lò nínú mọ́tò ni o, bákan náà ni gbogbo wọn ṣe ń ṣiṣẹ́ gbà. A sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìtẹ̀wé nítorí kí ni kọ̀ǹpútà àwa Áfíríkà a lo kọ̀ǹpútà bí ó ṣe yẹ ká lò, nítorí pé a ní àwọn ohun èlò tí ń fún wa láǹfààní láti máa lo àwọn èdè wa. A bá fẹ́ lo èdè wa, àwọn ẹ̀rọ míì wà tí a ní, bí ẹ̀rọ ìtẹ̀wé tí ó lè kọ èdè wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí ẹ̀ la wá fi gbé ẹ̀rọ ìtẹ̀wé HY jáde tó sì ń kọ gbogbo èdè adúláwọ̀. Báwo ni ṣe ń ṣiṣẹ́ gbà? Ń ṣiṣẹ́ bákan náà pẹ̀lú èyí tí àwọn Gẹ̀ẹ́sì ń lò tá à ń pè ní QWERTY. Bákan náà ni wọ́n ń ṣiṣẹ́, àmọ́ àwọn àmì kan wà tí àwa ń lò tí àwọn wọn ò ní. Àwọn àmì yẹn la kó sórí títí wa, ló fi jẹ́ pé kí àwa náà bá ká máa kọ èdè wa bí àwọn náà ṣe ń kọ èdè wọn. Tí ẹ bá fẹ́ mọ̀ bí tó ń ṣiṣẹ́, bí tí àwọn ẹ̀rọ HY ń ṣiṣẹ́, àbí tí ó bá wù yín kí kẹ́yìn náà bàbá kẹ́ ní lọ́wọ́, ẹ bá lọ eré ibùdó ayélujára wa, ẹ ó rí àwọn ẹ̀rọ yìí níbẹ̀. Wọ́n sì ṣàlàyé fún yín bí tí wọ́n ṣe ń ṣiṣẹ́ gbà. A parí ẹ̀kọ́ wa lónìí sórí ẹ̀rọ ìtẹ̀wé tó jẹ́ tiwa tí yóò sì fún wa ní àǹfààní láti máa lo èdè wa, láti máa kọ́. Ẹ̀kọ́ wa tán dúró síbẹ̀ lónìí. A dúpẹ́ lọ́wọ́ yín. Ó dàbọ̀.